Bàbẹ́là láwà nílé àgọ́dọ̀. Bàbẹ́là láwà tàti ń kéde tàti ń káṣà. Bàbẹ́là láwà tàti ń gbédè tàti ń gbàṣà. Lárugẹ Bàbẹ́là láwà tàti ń kéde tàdé ń fa akọyọ. Bàbẹ́là láwà. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́ bá ti wá sórí ètò yìí ẹ ní àǹfààní láti sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Tẹ́ bá dẹ̀ ṣe dé ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Tẹ́ bá ti ń ṣe àwọn ìbéèrè tí àbí ẹ̀ ń fi ọ̀rọ̀ míì kún ọ̀rọ̀ Yorùbá, owó á máa lọlẹ̀. Lónìí ìlú mọ̀ọ́ká lọ́fẹ́ wá ta lórí Masọ̀yìnbó. Wọ́n ṣe ń wò mí, àwọn èèyàn tó kó wá síbí wọ́n lé ní Ọlọ́run à ń lọ lẹ́ni o, k'Ọlọ́run wà pẹ̀lú wa o, nítorí olófòfó wà ń bí. Olófòfó ọ̀rẹ́ yìí ni, ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣì nǹkan díẹ̀ òun láti bá yín parẹ́ kọ́wọ́ torí kó lè ràn yín lọ́wọ́ láti parẹ́. Ẹ ní àǹfààní láti dáhùn ìbéèrè 10. Mi ò nílò láti béèrè orúkọ yín ṣùgbọ́n mo máa béèrè torí gbogbo èèyàn ló mọ̀, àbí ṣe bí ẹ mọ̀ wọ́n àbí ẹ mọ̀ wọ́n ni. Kí lorúkọ yín? Orúkọ mi ni Olúyẹmí Fashbet. Tí gbogbo èèyàn mọ̀ sí Yẹmí Fash. Ó dáa, ó dáa. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ ìjọba. Èwo ni iṣẹ́ ìjòyè? Iṣẹ́ ìjọba wo lẹ ṣe? Ṣiṣẹ́ ìjọba. Iṣẹ́ ìlú. Iṣẹ́ ìlú. Kílù kó lè dáa. Kílù kó lè dáa. Kó lè tò. Kó lè tò. Kó lè dáa fún gbogbo wa. Kó lè dáa fún gbogbo wa. Iṣẹ́ yẹn lẹ ń ṣe. Ó dáa. Ó tó ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú? Ó tó ọdún 8. Ọdún 8 ilẹ̀ ti ta sí o. Ó ṣe díẹ̀. Kí ni ìdí tẹ́ fi bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí? Ṣé mọ̀ téèyàn bá ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, iṣẹ́ tẹ́ ń ṣe nìyẹn. Ẹ̀ ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Ó wà lára iṣẹ́ tí mo ṣe. Ó wà lára iṣẹ́ tẹ́ ń ṣe. Iṣẹ́ ìlú kì í ṣe jíjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn nìkan. Ó tún yà sí kí a máa ṣe nǹkan tó máa jẹ́ kí ìlú dáa. Bíi kí nìyẹn fún wa ní àpẹẹrẹ? Bíi tá bá rí nǹkan tí ò dáa, a pe àkíyèsí ìjọba àbí àwọn tí ó wà ní ìkáwọ́ ẹ̀ pé nǹkan báyìí kò dáa ò, ẹ wá wò. Ó dáa, ó dáa, ó dáa, ó dáa. Jẹ́ kan ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kélòó? Ìbéèrè kélòó? Ẹ jẹ́ kí n wò. 151. Ìbéèrè kélòó nìyẹn? 107. No, ṣé mo. Bábí yọ náà yẹ. Bábí yọ wá ní. Ó yẹn bábí yọ. 10. Nínú èdè Yorùbá. Kò sí nínú èdè Yorùbá. Kò sí kí ni? Eléyìí tẹ́ pé kò sí nínú èdè Yorùbá. Ó jẹ́ ọ̀rọ̀. Odo. Nínú alifábẹ́ẹ̀tì Yorùbá kò sí. Kí ni alifábẹ́ẹ̀tì Yorùbá? Ó nìyẹn. Ó yàtọ̀ sí òǹkà.
ṣé kí n ràn yín lọ́wọ́? Kí ni Rárá, ìbéèrè wo nìyẹn? mi ò mọ̀? Mi ò ní yọ. Ṣùgbọ́n 120 ní ọgọ́fà, 130 àádóje, 140 ogóje, Mo sọ ogóje. 150 Mo fẹ́ ní ogóje àti mọ́kànlá. 150 àádọ́jọ. Bàbí yọ òkè yẹn. Owó ẹ̀ ti tán. Ó yá. Ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀. Àti ìbẹ̀rẹ̀ owó ti lọ. Ìbéèrè kọkànlé ní àádọ́jọ. Ó yá, kí ló sọ? Kí ni ní Yorùbá? Kí ni bomb ní Yorùbá? Àdó olóró. Àdó olóró. Àdó olóró. Pàtẹ́wọ̀. Ó dáa. Fún wọn níbèrè. Àdó olóró. Ìbéèrè kélòó nìyẹn? Àádọ́jọ àti mẹ́sàn-án. Ẹ jẹ́ kí wò. 159. Àádọ́jọ àti mẹ́sàn-án. Rárá. Àádọ́jọ 150. 160 ọgọ́jọ. Dín ẹyọ kan A máa sọ pé ìkọkàndín ní ọgọ́jọ. lọ́gọ́jọ. Ìbéèrè kọkàndínlọ́gọ́jọ. Ṣé rí i pé mò ń gbìyànjú báyìí o? Ṣé rí o? Ó yá. Kí ni ìkọkàndínlọ́gọ́jọ? Ó yá. Ìbéèrè yìí sọ wípé kí ni tó wà lórí àkùkọ? Kí ni wọ́n ń pè? tó máa ń wà lórí àpò. Ẹ ti gbọ́? Àkùkọ mọ́lẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta. Ẹ ti gbọ́ orin yẹn rí? Ẹ fẹ́ràn òṣùpá? Díẹ̀. Díẹ̀ ni. Nǹkan tẹ́ ẹ fi gbà á nìyẹn. Eléyìí lọ fà. Bá mi yọ fà yẹn. Nígbà tí mo ní Bá mi yọ nídìí yẹn. owó ti tán. Igbe àbí ogbe? Wọ́n ní kí ni jọ̀bọ̀jọ̀bọ̀ tó wà lórí àkùkọ yẹn? Àwọn míì ń pè ní igbe, àwọn míì ń pè ní ogbe. Ṣé ká sọ̀rọ̀? Ẹ fẹ́ ṣe ètò kan láìpẹ́ yìí, mo mọ̀ nípa ètò yẹn. Kí ló dá lé lórí? Ìlú Ondo State yìí. Láàmì yọ state yẹn. Ìpínlẹ̀ Ondo. Gbogbo wa ni. Bẹ́ẹ̀ ni. Kó máa gbọ́dọ̀ bàjẹ́. Ó yá. Kó má bàa bàjẹ́. Mo ṣe rò wípé kí a péjọ ká sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó yẹ ká ṣe, èyí tí a ti ṣe, èyí tá à ń ṣe tí a ti ṣe dáadáa, kí gbogbo ẹ̀ lè dá. So mo wá fi. Láàmì yọ sóò yẹn. Ṣé mo máa mówó délé báyìí? Mi ò mọ̀ o, ṣùgbọ́n owó ṣì wà ń bẹ̀. Nǹkan tó wà ní nǹkan tó jọ mọ́ nìyẹn, pé kí àwọn tó jẹ́ bí adarí ìlú ní ìpele kí a pè wọ́n wá ká jọ wà lábẹ́ òrùlé kan ká wá sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ Ondo. Kẹ́ jíròrò. Nípa ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ondo.
nǹkan tó wà nípa ẹ̀. tó wà nípa nìyẹn. Tẹ́ bá ṣe tán ṣé ẹ máa gbé lọ sí ọ̀dọ̀ ìjọba ni pé nǹkan tí àbábọ̀ ìpàdé tá a ṣe. Bẹ́ẹ̀ni, gbogbo nǹkan tí a bá sọ, gbogbo nǹkan tí àwọn tó wà wọ́n bá sọ nípa ìjíròrò, nípa èrò àbí nǹkan tí wọ́n rò wípé a ní láti ṣe kí ìpínlẹ̀ Ondo lè dára sí. A máa kọ gbogbo ẹ̀ sílẹ̀. Dẹ̀ púpọ̀ àwa fi ránṣẹ́ sí ìjọba. Jẹ́ kí gbogbo àwọn ará ìpínlẹ̀ Ondo náà wọ́n lè rí níbi tí a máa fi sí. Ó dáa ẹ ń ṣiṣẹ́ gidi gan ni. Fún ọ ní ìbéèrè kelo nìyẹn 178 àbí. Bẹ́ẹ̀ni. Kí wá ní kí ni 178 ní Yorùbá? Tí 150 bá jẹ́ àádọ́jọ, tí 160 jẹ́ ọgọ́jọ, 170 jẹ́ àádọ́sàn, 180 máa jẹ́ ọgọ́sàn. Kí wá ní 178? ọ̀kàndínlọ́gọ́sàn. Méjìdínláàdọ́sàn. Ilé àádọ́sàn. Àádọ́sàn ni kí ni? Ní ilé ìtasọ̀ rẹ̀. Èwo? Ilé ìyẹn. Èwo ni 180? Kí ni 180? Ọgọ́sàn. Ọgọ́sàn. Kí wá ní 178? Mami yọ òkè yẹn. Méjìdínláàdọ́sàn. Ìbéèrè ní ọgọ́sàn, kejìdínlọ́gọ́. Mo mọ̀ọ́mọ̀ fún yín ni o. Owó ò ní tán. Kí ló sọ? Kí ni ní Yorùbá? Kí ni certificate? Ìwé ẹ̀yẹ. Ìwé ẹ̀yẹ. Ìwé ẹ̀yẹ. Ìwé ẹ̀yẹ. Ìwé ẹ̀yẹ. Ó fara pẹ́. Ṣùgbọ́n ìwé Bàmíyọ. Bẹ́ẹ̀ ni, kì í ṣe ìwé ẹ̀yẹ. Tí èèyàn bá ṣe nǹkan kan, bóyá nípa kíkàwé àbí nípa kíkọ́ nǹkan kan, tí ó bá wá ṣe tán, wọ́n á fún ní ìwé ẹ̀yẹ kó ṣe tán. Rárá, ìwé ẹ̀yẹ kọ́ ni wọ́n máa fún pé ó ṣe tán. Sàbùké. Bàbíyọ. Ìwé ẹ̀rí. Ìwé ẹ̀rí is witness. Pé tó bá mú débi kan wá ní ìwé ẹ̀rí pé mo lọ sí ilé ẹ̀kọ́ báyìí, mo ka nǹkan báyìí. Kí wá ní ìwé ẹ̀yẹ? Ẹ̀yin lẹ mú yẹn wá. Ní èdè òyìnbó, kí ni ìwé ẹ̀yẹ? Ẹ sọ. Mo ń béèrè ni. Ìwé ẹ̀yẹ. Kí lẹ wò, kí ni ẹ̀yẹ? Mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan. Mo ti ṣe kí ni? Mo ti ṣe àlàyé lẹ́ẹ̀kan. Mo ní tí èèyàn bá kàwé àbí ó kọ́ nǹkan kan àbí ó tó bá ṣe tán, ìwé ẹ̀yẹ náà máa ń fún. Ìwé ẹ̀rí ni wọ́n máa ń fún pé ó ṣe bá mi yọ òkè yẹn. Mo sì fẹ́ mọ̀ kí ni ìwé ẹ̀yẹ. Ìwé ẹ̀yẹ bíi pé ẹ lọ sí bóyá ẹ wá síbí báyìí, kì í ṣe pé ẹ wá kẹ́kọ̀ọ́, ṣùgbọ́n ẹ ti ń ṣe nǹkan tó dáa ní àwùjọ. A wá fẹ́ fún yín ní ìwé ẹ̀yẹ ká fi yẹ yín sí honorary. Ìwé ẹ̀yẹ nìyẹn. Ìdí nìyẹn tó máa fi ń pè àwọn èèyàn tó ń ṣe nǹkan lọ́wọ́ wá ní ọlọ́jọ́ ẹ̀yẹ. Ẹ̀yẹ is merriment, enjoyment. Ẹ̀yẹ wá ní wọ́n á fún ní ìwé ẹ̀yẹ pé wá yẹ wá sí bí o ṣe dáadáa, wá fún ẹ ní ìwé ẹ̀yẹ. Ṣùgbọ́n ìwé ẹ̀rí certificate. Ẹ ti wà ní ẹgbẹ̀rún mẹ́wàá. Ẹ lè lọ lé pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́wàá yìí, a lè dúró kẹ́ máa lọ àbí kẹ́ tẹ̀síwájú. Tẹ́ bá ṣe ń gba ìbéèrè
ẹ máa lọ sókè pẹ̀lú ẹgbẹ̀rún márùn-ún. àparí ètò ẹ̀. A parí ká parí ẹ̀. mi ò wá bí wá ṣe rí. Ó dáa wọ́n sọ pé wọ́n máa gba ìbéèrè mélòó ló kù. pẹ̀lẹ́ o. Méje tẹ́ bá gba àwọn ìbéèrè méje yìí mọ́ ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá ẹ máa dé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. Kò sí nǹkan tó lúwa ò lè ṣe. What God cannot do. Ó yá jọkọ kí ni ìbéèrè kelo. Ẹ jẹ́ kí n wo 165 ó yá kí ni 165 ní Yorùbá? Àádọ́fà 110 làádọ́fà o, ọgọ́fà 120, àádóje 130, ogóje 140, àádọ́jọ 150, ọgọ́jọ 160, márùnlélọ́gọ́jọ. Ẹ sọ dín ní 165 kí ni 170? Na 170 ní ọgọ́sàn kí wá ní 180? Mi ò mọ nǹkan tẹ́ fẹ́ fi hàn mí, mi ò rí ọ, mi ò kàn tiẹ̀ rí nǹkan kan àbí. Márùndínláàádọ́sàn. Ẹ máa sọ pé ìbéèrè karùndínláàádọ́sàn. Ó yá kí ni Yorùbá ń pè web? ọ̀rọ̀ yìí ó ní ìtumọ̀ tó pọ̀. Ẹ sọ oríṣiríṣi ìtumọ̀ tẹ́ mọ̀ fún mi. nǹkan wà tí aláǹtakùn máa ń ṣe. nǹkan wà tó ní í ṣe pẹ̀lú ayélujára. mo fẹ́ mọ̀ nínú méjèèjì. Èyíkéyìí. màá sọ ti aláǹtakùn. Kí ni? Kíní tí aláǹtakùn máa ń ta. Ní kí ni? Ìtàkùn. Ìtàkùn. Kí ló dé? Ó ti wá pẹ́ yín bẹ́yẹn. Ìtàkùn gbé padà. ìgbà tó fẹ́ kọ owó wà ẹ̀ o ò yára ìgbà fẹ́ parẹ́ wọ́n á yá ẹ̀. Ó dáa ní ètò tẹ́ fẹ́ ṣe ní láìpẹ́ yìí, kí ni nǹkan tó ń wu yín lórí láti máa ṣe irú ètò yẹn? Kí ni ìdí tẹ́ fi yan iṣẹ́ ajá fún ẹ̀tọ́ àti ṣíṣe iṣẹ́ ìlú? Kí ló dé kí ni ìdí tẹ́ fi yan láàyò? Bá mi yọ láìkì yẹn. Mo nífẹ̀ẹ́ ilẹ̀ Oǹdó. Mo nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ó dẹ̀ wò pé gẹ́gẹ́ bí ọmọ ìlú, ará ìlú, tí gbogbo wa bá ṣe nǹkan tó yẹ ká ṣe, tá à ń ṣe nǹkan tó tọ́, tó bójú mu, ó máa jẹ́ kí ìlú wa dára sí. Mo máa ń ṣe àwọn nǹkan tí mò ń ṣe kí àwọn tó ń tẹ̀lé mi
àwọn tó ń rí mi wọ́n lè rí bí àkọ́ṣe. Wọ́n lè rí bí àkọ́ṣe. Kí ni àkọ́ṣe? Kí ni? Nǹkan tó máa jẹ́ tó máa wú wọn lórí káwọn náà lè ṣe. Kí ni role model ní Yorùbá? Ẹni téèyàn ń wò àwòkọ́ṣe. Àwòkọ́ṣe ó yá ìbéèrè kò nìyẹn. Yàtọ̀ sí. Ìbéèrè kélòó? Mẹ́tàlélọ́gọ́fà. Ẹ jẹ́ kí n wò. Àtẹ́wọ́ náà. Bá mi yọ náà yẹn. Níjẹ́ kẹ́ kọjá ibi. Ó yá ìbéèrè kélòó? Yàtọ̀ sí ayé kò tọ́, kí ni Yorùbá tún máa ń pè pé parrot? Ẹyẹ olófòfò. Bẹ́ẹ̀ni. Kí ni ọ̀rọ̀ míì tí Yorùbá tó pè? Wọlé. Bá mi yọ bọ̀tì yẹn, owó ti tán. Ẹ mú mi sí. Mo lọlé lọ́wọ́ fún. Ní lọlé lọ́wọ́ fún bẹ́ẹ̀ kò tẹ̀ jẹ́ owó ṣùgbọ́n a ní ẹ̀bùn fún yín. Ẹgbẹ́bùn eléyìí ẹ sọ àwọ̀ tẹ́ fẹ́, ṣé eléyìí lẹ fẹ́ àbí èwo ni ẹ fẹ́ nu méjèèjì? Ẹ má sọ pé méjèèjì o. Àwọ̀ búlù. So búlù. Búlù. Mi sọ pé mi sọ òyìnbó o. Ẹ ṣá ẹ wo eléyìí àti ìwé òwe Yorùbá 500 òwe ló wà ń bẹ̀. Ẹ ti ní ife mú mi ìyẹn ó ti wà lọ́wọ́ yín. Kí la tún máa fún wọn? Ó ti tán. Ṣé ká fún wọn léléyìí ni? Ó yá. Àti eléyìí kẹ́ máa fi mu omi. Ẹ jẹ́ kí n sọ omi kẹ́ tó sọ omi. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé gan ni tẹ́ ẹ wá. Lọ lọ́wọ́ òfò ẹ ṣáà rí nǹkan mú lọlé. Ẹ ṣé gan ni tí ẹ bá fẹ́ wá sórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n ní orí ẹ̀rọ amóhùnmáwòrán yẹn àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Tí ẹ bá dẹ̀ fẹ́ gbọ́wọ́ wa náà torí ó níbi tí mo máa ṣe dé tí ọ̀run máa wọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀run ò ní wọ̀ mí tí bá ní yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ̀rọ̀ lágbára Ọlọ́run a máa gbé èdè Yorùbá débi tó yẹ kó dé tí àwọn ọmọdọ́mọ wa máa sọ èdè Yorùbá láì fi èdè míì sí àti wípé mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti ń ṣe tí wọ́n ti ń ràn wá lọ́wọ́ ọwọ́ yín á máa lọ sókè ní agbára Ọlọ́run a tún máa ríra ní ètò tó ń bọ̀ ó dàbọ̀ pum. Bàbélà la wà nílé àgọ́dọ̀ Bàbélà la wà tàti ń kéde tàti ń káṣà. Bàbélà la wà tàti ń gbédè tàti ń gbàṣà lárugẹ. Bàbélà la wà tàti ń kéde tàdé ń fa akọyọ. Bàbélà la wà.